téèyàn bá ń kọrin ẹ mọ̀ pé ó ń kọrin téèyàn bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ó ń sọ̀rọ̀ ṣé wàá ní nǹkan tó ṣe lágbolé fújì wàlẹ́tàlá ìbílà sí gbogbo wa láti ríra wa tán ọjọ́ ta fi ń ṣe fújì festival ní NTV8 bí tí mo jókòó sí báyìí ọ̀tá mi ń sunkún kí ló dé wọ́n ṣe gbogbo nǹkan yẹn ní ọjọ́ yẹn báyìí àárí èèyàn kankan tó bọ́ sórí stage tó kọrin bíi Barrister. fújì festival tó ń ṣe lẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí. òkìkí adìẹ tó sọ pé òun fẹ́ fò dọ́rùn mo dúró mo wọ́n ṣe wọn adìẹ ò lè fò adìẹ ṣe bẹ́ẹ̀ ó kú erin ń fọn kìnìún ń fọn kìnìún ń bú ramúramù nínú igbó erin dẹ̀ ti gòkè àlọ́ kó tó fọn àtùpà máa ikú ọ̀ka sàn. bí K1 ṣe jáde wọ́n yìí jáde láti inú chamber báyìí wọ́n sọ pé àwọn onífújì wo ló wà ń bíbá Lefty Fatayi wọ́n sọ fún pé àwọn onífújì wà ń bíbá Ìdòwú Sàlámì ló ń bọ̀ yìí Lálájì Wàsíù Àyìndé máa dá wọn ní ṣé ètò ń bọ̀ yìí àwọn ọmọ eléyìí ló lórin. tó bá jẹ́ ń bi ọjọ́ orí òótọ́ wọ́n jù wá lọ́jọ́ orí àmọ́ ń bi ká kọrin a kì í ṣẹ́gbẹ́ wọn àgbo kì í ṣẹ́gbẹ́ ọ̀dà o àfi tán bá wà bẹ̀bẹ̀ o ẹ̀bẹ̀ gbọ́ngbọ́n náà bẹ̀ ni táwọn fi gbà fún wọn sẹ́. bí ṣe wà ní Ìdòwú Sàlámì kò lè kọrin kankan orin Barrister ló ń kọ kíní kankan ṣẹ́ni máa ń ṣépè èpè márùn-ún ni máa ń ṣe fún àwọn tó bá sọ orúkọ bẹ́ẹ̀ fún mi. kí ló dé. Kareyi meskamape o kareyi meskamape o kareyi alihamdulilayi meskamape o akayi anebira meskamape. kí ni ìtumọ̀ meskamape bira pààyàn. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá Basido ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsà tí kọlọmbà àrífọ̀rùn kẹwọn. èmi náà sì ànábì lèmi náà. kí ló dé tó Òṣùpá ò dárúkọ yín. kò lè dárúkọ mi. kí ló dé. torí pé kí ni ó mọ̀ mí nínú local kò mọ̀ mí international. IDOWUUSALAMI Ìdòwú Sàlámì wá fún wa lórin o ohun ẹdun púpọ̀ ayé fẹ́ gbọ́. Àwùsùbíláhì mi náà ṣe ta nìrọ̀jí mi ìsìmíláhì rámọ̀nì ìrọ̀yìn mi alihamdulilayi rọ̀bì alamina ó dúpẹ́ Olúwa tó wò mí ètò dá mi sí nítorí ọ̀tá tí ń rò pé báwo ni ó ṣe ga àti wípé Ìdòwú Sàlámì ṣe máa ń rọ́wọ́ mú Olúwa ó ṣe tó tú mi sílẹ̀ lọ́wọ́ ayé. IDOWUUSALAMI Ìdòwú Sàlámì wá fún wa lórin o ohun ẹdun púpọ̀ ayé fẹ́ gbọ́. nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe káàdì ọ̀pọ̀lọpọ̀ ìsọfúnni ni mo gbọ́ táwọn èèyàn sọ pé ẹnu lásán lẹ̀ ń jà. ìmọ̀ kò tí ì sí Saheed Òṣùpá rárá. àbówà yín ò mọ̀. àní kò tí ì sí Lateef Alárápé Lájégúnlẹ̀ òun ló ń di gbogbo bẹ́ẹ̀ mọ̀ style ìbọ̀bọ̀ yẹn òní Saheed Òṣùpá ń lò. irọ́ o. ọ̀bọ̀ yẹn ti kú. ọjọ́ lọ́ṣẹ̀ gangan ló kú. wọ́n ní rọ́lẹ̀ ń pa ẹ kọ́kọ́ sọ̀rọ̀ lórí yẹn. wọ́n sọ pé ẹni tó kọ́ dá Ṣàjẹ́ sílẹ̀ pé Ṣàjẹ́ Lateef Alárápé yẹn ni Ajégúnlẹ̀ ló wà ṣe é pé mi ò gbé Lájégúnlẹ̀. Lateef Alárápé tó ṣáájú Òbésèrè máa dá Ṣàjẹ́ ni. irọ́ ọba ṣàkàṣà ní Òbésèrè. ok Ṣàjẹ́ pé èèyàn dá Lateef Alárápé. ṣe é pé mi ò gbé Lájégúnlẹ̀ ìtì bá mọ̀nà ẹni tí mo mọ̀ ń bẹ̀ mo lè ní sọ̀rọ̀ ń pa ẹ̀. ok ṣé ẹ̀yin ò mọ̀ Òṣùpá ń gbà yín lẹ̀ fi dárúkọ ẹ̀ náà. mi tiẹ̀. báwo lẹ ṣe wá mọ̀ pé style ló ń kọ. nígbà tó yẹ pé àwa pẹ̀lú Lateef ẹ̀ láì jọ wà wọ́n gbogbo àwọn Pàṣọ gbogbo wa la jọ ń wọnú síra wa. ẹ tí gbúrò Òṣùpá rárá ń gbà yẹn. ok ẹ ti sọ yẹn ìkejì tẹ sọ. ijó yóyó. èmi lèmi tún ní ijó yóyó. ẹni pé ijó yóyó. títa ni. Aláàjì Kollington Àyìnlá. ó tán wọ́n fọ́ gbogbo ẹ̀ lójú o. ijó yóyó wo. ijó yóyó kan náà. wọ́n ní nípa ti ijó yóyó yẹn pé rọ́lẹ̀ ń pa. ẹ mọ̀ pé ijó yóyó yẹn báyìí sọ ọ̀rọ̀ ló débẹ̀ àwọn èèyàn ti pè mí. wọ́n pè yín lórí ẹ̀. àwọn èèyàn wọ́n ti sọ̀rọ̀ ẹlòmíì bú mi ẹlòmíì bú ya mi ẹlòmíì kò sí nǹkan tẹ́lòmíì ṣàṣọ fún mi tán ijó yóyó yẹn ẹ ti di pé rẹ́kọ̀dù yẹn ó ní yẹn tó bá parọ́ asọ̀pẹ́lẹ́ rí òun ó jìnnà gan ṣùgbọ́n ṣàlẹ́ ni ó ní bàbá tèmi bá sọ ọ̀rọ̀ irú èmi ìdí ṣe wà ń sìn ní ìṣọ èmi náà mi dèmi ìdẹ ṣọmọdé mọ́ kéèyàn kan béèrè ọ̀rọ̀ lọ́mì kí wá wo bàbá ní bàbá tó ti jókòó jẹ́jẹ́ ara ẹ̀ kí ló máa sọ̀rọ̀ bá tí nǹkan wọn bá gbà pẹ̀lú bàbá pọ̀ mi ì lè sọ nǹkan tí mo sọ yẹn ó yẹ káwọn èèyàn tó ń ṣe
kí n wo bàbá yẹn ṣá bó ṣe kí n bá tẹ̀ wọlá Síkírù Àyìndé lára àwọn náà bàbá àgbàlagbà ni wọ́n bàbá wa ni wọ́n àwọn tán ní fújì gangan tá à ń kọ yìí nìyẹn kéèyàn wá ṣe interview fún mi wá sọ pé torí pé kí n lè gbà yìí torí pé kí n lè jẹ́ nǹkan kan tó wáá pé nǹkan tèmi bá lọ sọ́dọ̀ aláàjì ń gbà yẹn wọ́n ṣe fún mi bẹ́ẹ̀ ṣe interview ní ẹbẹ̀rẹ̀ pé báwo lọ̀rọ̀ ìgbésí ayé mi ṣé máa sọ̀rọ̀ débẹ̀ náà nìyẹn pé nǹkan báyìí báyìí náà ṣe fún mi nǹkan náà ṣe fún mi nígbà tí mo gbéṣẹ́ yẹn lọ síbẹ̀ òun lèmi sọ̀rọ̀ ń pa ẹ̀ òtí jó yóyó yẹn òun gangan ni track tó wà nínú ẹ̀ at least tó ìjẹ́ ti tèmi ó ì lọ bí méjì bẹ́ẹ̀ gbogbo olúwakú iṣẹ́ àwẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú nǹkan tí mo sọ ẹ̀ bọ́t ṣẹ́rí mi ìfẹ́ ká lọ síbẹ̀ púpọ̀ aláàjì fúnra wọn tó jẹ́ bàbá mi Kollington Àyìnlá bẹ́ẹ̀ ni tó bá yẹ pé aláàjì sọ pé ẹni tó sọ̀rọ̀ yìí òun ò mọrí òun tẹ̀ mọrí from nowhere á jẹ́ pé mi mọ̀ ọkọ tí mi ṣe mo ti jó yóyò gangan ló lead gbogbo ẹ̀ bọ̀ tí nígbà tí ọmọ kékeré bá sọ pé kálágbá àgbàlá ṣe báyìí fún un ẹ mọ̀ mo ní àwọn nílùú tèmi kó lọ sọ́dọ̀ wọn àwọn ọmọ tèmi kó lọ sọ́dọ̀ wọn gbà yẹn tẹ kó lọ fún Kollington fún Àyìnlá aláàjì Kollington Àyìnlá so bàbá mi ni wọn àwọn ẹ̀ ìwà láyé ṣé àárí kankan náà ọmọ yẹn rárá ni. a lè rí wọn dáadáa wọn wà láyé náà àwọn méjì náà lórí level yẹn àwọn èèyàn ti fún mi lóhùn ẹ wo Kasinati wàláì ẹ̀dá yòówù tó ń ṣe hùwà rere láyé tọmọ ìbùnú àdámọ̀ ń ṣe pé fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó ṣàdúrà 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 fún ẹ̀dá yòówù tó ń hùwà búburú tọmọ ìbùnú àdámọ̀ ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣe pé fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣe pé fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣe pé fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣe pé fún ọ̀rọ̀ tí n bá sọ lẹ́nu mi ṣe wà yìí torí mo rí pé mi ilé èèyàn kankan lọ́hùn mo ní mi gbọ́dọ̀ tún máa sọ̀rọ̀ tí Ọlọ́run máa fìyà máa jẹ mí. kábíyèsí Ọlọ́run. gbọ́dọ̀ máa jáde lẹ́nu mi mo ń wọ́nà àbáyọ ẹni tó bá ń wọ́nà àbáyọ òun sọ nǹkan tí ò yẹ kó máa sọ. Ìdòwú Sàlámì nínú àwọn ètò tẹ́ ṣe káàdì náà ǹjẹ́ rí pàtì kankan lórí interview tá a ṣe fún yín. ẹ má jẹ́ ká borí Ọlọ́run mọ́ra Ọlọ́run láṣíwájú ẹ̀dá òun ló ń gbẹ̀yìn ẹ̀dá ohun tẹ̀dá ò mọ Ọlọ́run mọ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní borí Ọlọ́run mọ́ra lórí Kasinati ó sì ẹlẹ́lẹ́ mi Kasinati ṣúgà mi ó ṣe ribiribi pẹ̀lú Ọlọ́run nílé ayé mi Ọlọ́run bá tó rán ẹ̀ sí mi kò dẹ́ni padà lẹ́yìn ẹ̀ Kasinati àjọ máa wà títí dọ̀jọ́ ogbó ni wàhálà yóò. I love everything àtìgbà tá a ṣe program yẹn ìṣesí àwọn èèyàn nǹkan tó wá fọ́nì sí mi àwọn èèyàn tó pè mí láti Nàìjíríà àwọn ọ̀pọ̀ láti Canada láti London láti Paris Ìtàló wọ́n kàn ń pè mí wọlé ni gbogbo àwọn tó yẹ pé ó ti pẹ́tipẹ́ tán ti rí mi àdúrà pọ̀. now ṣe rí ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ wọ́ tó ń gbọ́ mi lásìkò yìí kò sí ohun tọ́lọ́run ò lè ṣe o lára àwọn olórin tá a gbọ́dọ̀ káràmásìkí rèé gbígbé Ìdòwú Sàlámì lásán ò ṣe nǹkan kan kí ni ìwọ náà fẹ́ ṣe láti ní pàtì inú ayé Ìdòwú Sàlámì ni àwọn àgbà olórin tán ti ń kọrin kan tó bírú wa rárá bọ́lọ̀ ń wá fún wa lórí ọ̀fẹ́ àti jókòó tí wọ́n tàdé ń rí mi sí arákùnrin kan tiẹ̀ ti pè mí lórí ọ̀rọ̀ wọn gbogbo orin wọn pátá ló ti sẹ́ǹsì mi láti ìlú òyìnbó wọn láwọn tí ń wètò mi ti pẹ́ ṣùgbọ́n ti Ìdòwú Sàlámì yàtọ̀ bí ìwọ náà bá ń wètò yìí lára nǹkan tó lè fi bá mi support wọn ni pé ìwọ náà bá mi gbé show fún wọn ẹ lè fẹ́ ṣe nǹkan àgbà towards December pé wọ́n boys wà gbogbo nǹkan wà in fact orin wọn kan gan wà tí mo fẹ́ kó gbọ́ live show kan wà tí Ìdòwú Sàlámì wà ń bẹ. orílẹ̀-èdè gbogbo wa ni ká fọwọ́sowọ́pọ̀ ká lè yíyan bẹ́ Nàìjíríà sókè. orílẹ̀-èdè gbogbo wa ni ní bá ní bọ́ fún mi ni wọ́n máa ń jó mo fi jẹ̀bú bọ́ fún mi ni wọ́n gbá ń jó mo fi ìdìrà tún bọ́ fún mi ni wọ́n tẹ́wọ́ gbájó mo gbàgbọ́ wọn Nàìjíríà ní ìdíjọ́ máa ní ní ìlú Nàìjíríà ò tẹ̀lé lọ́rùn gan. ṣé wọn náà rí ohun tán jù lẹ̀ orí composition orin ẹ tún fún wọn lórí ìgbéra ẹ jẹ́ kán mọ̀ púpọ̀ lẹ̀. máa ná mẹ́sìká máa ń lé yá dá mi. máa ná mẹ́sìká fi ní yá dá mi. Adami Badebira. Adami Badebira.
Adami bá nébìrà. Adami bá nébìrà. Máa wébìrà chéchéché. Máa wébìrà chéchéché. Ó mórí. Ó mórí. Máa wébìrà chéchéché. Máa wébìrà chéché. Ora nébìrà Meska débìrà o. Meska wa helpa mi. Meska wa helpa hi o. Helpa mi. Helpa mi. Helpa mi. Helpa mi. Helpa mi. Helpa mi. Ẹ gbà mí. Ẹ bá mi. Ẹ bá mi. Ó pọ̀ ńlẹ̀ fún Ìdòwú Sàlámì. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn awuyewuye kan ṣẹlẹ̀ nínú fújì. Kí lẹ rí sọ̀rọ̀ awuyewuye? Gbogbo awuyewuye tó wà lórí fújì lọ́wọ́ ẹ̀ ó pọ̀ gan. Lẹ́yìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, mo rí pé anybody ti yó. Àwọn yẹn sọ fún mi, wọ́n ní ọ̀rọ̀ Taye Currency yẹn, wọ́n ní bó ṣe ń lọ pẹ̀lú Paso yẹn. Wọ́n ní tó wáyé pé Alhaji Àgbà wà láyé. Wọ́n ní irú kan bẹ́ẹ̀ náà ló lè ṣẹlẹ̀ láàrin pẹ̀lú ọmọ. Ọlọ́run ò ní jẹ́ láyé tí máa fi kú. Nítorí fẹ́ẹ́ lè sọ pé ìtàn tí n bá tọ̀ ìgbẹ́ tí n bá yà Barrister ni. Gbogbo nǹkan tí mo jẹ́ lè ní láti kékeré mi nígbà tí mo ti gbọ́ pé mo gbaṣẹ́ music sáà Alhaji Àgbà ni mo wá sọ fún ẹni tó sọ̀rọ̀ fún mi yẹn bí ìpàdé mi ni ó ní kí n má ó ní gbogbo nǹkan tí Taye Currency ń ṣe pẹ̀lú Paso yẹn ó ní ó yẹ kó ṣe bẹ́ẹ̀ kó ní ìyá ó ní bó ṣe yé wọ lórí sọ yẹn mo ní èmi ó ní mi ò lè ṣe bẹ́ẹ̀ ní tèmi o ó ní kí n máa wo nǹkan tí mo sọ ó ní ṣe bí Alhaji ṣe báyìí Alhaji ṣe báyìí Alhaji ṣe báyìí fún mi mo ní orí pé gbogbo nǹkan tí Alhaji ṣe yẹn ní orí rò torí pé mo rí pé Ìdòwú Sàlámì tó ń pè káàkiri láti kékeré mi yẹn Barrister ló jẹ́ kó mọ̀ mi. Mo ní tàlàjì báyìí wà láyé tó bá sọ pé Sàlámì wá ń bí ó yá dọ̀bálẹ̀ síbẹ̀ máa máa gúnlẹ̀ lórí káàkiri máa fi ẹ́ máa ṣe bàtà mo ní máa sọ pé yẹ́sà. Alhaji wo? Barrister Alhaji Sikiru Ayinde Barrister. Ẹni tí Barrister bá wà láyé. Mo ní tí Alhaji Sikiru Ayinde Barrister tó wáyé pé ń wà láyé mo ní máa sọ pé kí n dọ̀bálẹ̀ kọ́kàn sọ pé ẹ mọ̀ pé kójú máa rọ̀ sí omi adágún ẹrọ̀fọ̀ wọ́n ní kéèyàn sì sùn ẹ̀ kí n wọ white tó wáyé pé Alhaji Mr Fuji gangan raw Fuji creator gangan tó bá ní kí n dọ̀bálẹ̀ sínú mi ẹ má dọ̀bálẹ̀ sínú ẹ̀ ní wọ́n tún gùn mí lórí ṣe inú màá máa dùn pé ẹni tó ní Fuji ló ń gùn mí ẹni tó ní Fuji ló ń gùn mí ẹ ọjọ́ ta fi ń ṣe Fuji festival ní NTV8 ibi tí mo jókòó síbẹ̀ ọ̀tá mi ń sunkún. Kí ló dé? Ó sì nǹkan tó ń pa mí lẹ́kùn àwọn èèyàn kó mò ń sunkún yẹn sínú mo ń sunkún yẹn látara Fuji festival tó ń ṣe lẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí. bẹ́ẹ̀ ni ní Blue Roof látọwọ́ kí ló dé tẹ́ fi ń sunkún? Ó sì nǹkan tó ń pa mí lẹ́kùn yẹn because mo rí bí ilé ṣe kún mo wá wo ẹni tó jẹ́ kán máa kíkì ní yẹn ṣẹlẹ̀ kò sí láàrin wa. Ibi tó dẹ̀ wà owó mọ́tò wà àbọ̀tẹ́ ẹ̀ lè lọ bá. A lè lọ bá wọn á wo pé tí o bá sọ Ọlọ́run lágbára tí Alhaji bá wà ní bíbá yìí ní èní báwo ni bíbá yìí bá tún ṣe rí. Ká ní olùdásílẹ̀ Fuji gangan olùdásílẹ̀ Fuji tó ń torí ẹ̀ wà ń bẹ̀. torí tí gbogbo àwọn pé Fuji wo pé kí ni wàá fẹ́ ṣe mo kàn ń rìn káàkiri kí n ṣáà ń wò ṣé dàbí ṣe mò ń rà Alhaji gbogbo bí tán dúró sí. Nípa iṣẹ́ tán ti ṣe lẹ̀. Wọ́n ṣe gbogbo nǹkan yẹn ní ọjọ́ yẹn báyìí àárí èèyàn kankan tó bọ́ sórí stage tó kọrin bíi Barrister. Fuji festival tán ṣe lẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí. Gbogbo ní Fuji ló kọrin. Térò pọ̀ tán wọ yẹ́lò yìí. Gbogbo ní Fuji ló kọrin. Kò wá sẹ́ni tó ṣe kí ni. A ti ẹ̀rí èèyàn kankan báyìí wọ́n pè jáde tó kọrin bí Alhaji Àgbà kò sí. Kí ló wá dé tẹ̀yìn ò bọ́ta kẹkọrin? Mi ò lè bọ́ta. Kí ló dé? Tọ́lọ́run bá ti fi hàn kó ń fira ẹ̀ hàn tipátipá. Bọ̀tọ́lọ́run ti fi hàn gbà kan. Ẹ mọ̀ pé star oríṣiríṣi ló wà. Wọ́n ní tí plane bá fẹ́ gbéra ní tarmac plane akọ máa rìn lọ báyìí iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní bá ti wọnú plane wọ́n dé gbogbo everybody mọ nǹkan pósí ọlá la máa ń pè ṣe pósí ikú pósí ọlá ni aeroplane pósí ọlá ni Ọlọ́run ní jẹ́ kó já mọ́ gbogbo wa ní àtàwọn tó ń lọ àtàwọn tó ti wà lọ àtàwọn tó fẹ́ lọ wọn ò ní jábọ́ lágbára Ọlọ́run. Pósí ọlá lẹ aeroplane o pósí ọlá ni o kì í pósí ikú ní jábọ́nú ẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀. olólùfẹ́ mi tẹ́ ń wo ètò yìí káàkiri àgbáyé Ìdòwú Sàlámì gbàdúrà fún yín lónìí pé ìlú òyìnbó lẹ wà ọ̀pọ̀ ibi lẹ̀ ń wọ pléènì lọ pósí ọlá òun ni pléènì ẹ̀ ní jábọ́nú ẹ̀ àbí kí lẹ pè é? Pósí ọlá ni. Pósí ọlá ni. Ibi kan wà ládùúgbò mi bí báyìí bẹ́ẹ̀ bí jáde tó ládùúgbò mi tí mo wà yìí wọ́n ń ta ṣíà wọ́n ń ta lẹ̀kùn wọ́n ń ta pósí gbogbo nǹkan yẹn tó tẹ̀léra wọn ni ṣẹ́ni tí bá jí ní òru máa ń rìn àsára mi máa lọ jókòó síbi pósí yẹn mi ní jókòó síbi tán ti ta ṣíà mi ní jókòó síbi tán ti ta lẹ̀kùn ibi pósí yẹn ni máa lọ jókòó sí máa rí ní ìrí pé ṣèbí ilẹ̀ ṣíà yìí wọ́n fi yẹn tó létí lé bá gẹ́gẹ́gẹ́gẹ́ tó kọ́ létí gbogbo ẹ̀ ń dùn ní ilé náà lè lẹ̀kùn tó jẹ́ fáńsì dọ̀ tó máa fi sínú ilé ẹ̀ gbogbo ẹ̀ náà ńlá pósí ẹ̀ náà ni a kò máa wo pósí ẹ̀ báyìí ẹni tó kan pósí yẹn gbọ́ pàápàá kò tí ì mọ̀ èyí tó ń gbọ́ fẹ́ sùn bẹ́ẹ̀. Allahu Akbar.
bẹ́ẹ̀ àyìn ni Barrister fi ní máa ṣe rere. láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere mo dìkẹ́ láyé mi ò ní ṣèkà lọ́rùn mi ò ní ṣe àbòsí ọmọ àdàmọ̀ máa ṣe rere láyé mi ò máa ṣe rere àmọ́ báyé bá ń gbógun kó ṣá máa hùwà dáadáa báyé ń dìtẹ̀ kó ṣá máa hùwà re àbọ̀ àfa àbọ̀ fóníṣẹ́ ò ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó pẹ̀ dáàlà o ìyẹn ló fa sábàbí tó dá mi sí dọjọ́ èní torí mo ní lójú àgbàgbọ́ lọ́jọ́ lọ́wọ́n bá èmi ò ṣàbùrù ṣèlérè ẹgbẹ́ mi mo ń láti délẹ̀ ìlérí ó dá mi lójú máa ṣe rere màá náà má tún tẹra mọ́ ni. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ọba orin náà tún sọ. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá Bàsídó ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àdìfọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí ànábì ò ṣe fi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. jẹ́rìí pé nǹkan tí Saheed Òṣùpá tó sọ pátápátá wàlẹ́ tààlà kò sí rọ́nù ẹ̀ ṣẹ́rí Saheed Òṣùpá ọmọ Barrister ni wọ́n jọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà. Ìbàdàn bí Alhaji Àgbà ṣe sọ wọ́n ní dádì ẹ̀ pẹ̀lú àwọn pé wọ́n wọnú ara wọn àbí ẹ yẹ ká sọ bẹ́ẹ̀ so Saheed Òṣùpá tó wá pé ń ṣe ló lè máa kọ ní bí Bàrí ló máa kọ Òbésèré tó wá pé ń ṣe ló lè máa kọ ní bí Bàrí ló máa kọ bí ṣe wáyé ní Ẹ̀dùn Sàlámì kò lè kọ́ ní kankan orí Barrister ló ń kọ kíní kankan ṣẹ́ni máa ń ṣépè èpè márùn-ún ni máa ń ṣe fún àwọn tó bá sọ orúkọ bẹ́ẹ̀ fún mi. kí ló dé. torí pé wọ́n sọ pé Ẹ̀dùn Sàlámì kò lè kọ́ ní kankan Barrister ló máa ń kọ ó ń kọ fújì nǹkan tí máa kọ́ ń bèèrè lọ́wọ́ kí ló ń jẹ́ fújì ẹ sọ̀rọ̀ fún mi náà kí ló ń jẹ́ nǹkan tó ń pè ní fújì ẹ jẹ́ kí n mọ̀ èmi sọ̀rọ̀ nípa wéré o torí gbogbo ọ̀rọ̀ wéré tán sọ yẹn èmi ò tí ì bẹ́ mi ì tí ì dé ilé ayé ìgbà tó dẹ̀ di pé ta gbọ́ pọ́n ṣe wéré ó di dandan káà náà bẹ̀rẹ̀ sí ní pa ẹ̀ tó bá wa ṣe fújì ẹ̀ kọ́kọ́ ṣe wéré ládùúgbò òun ló fún ẹlòmíì ò mọ nǹkan tó ń jẹ́ wéré bọ̀ tó ti di pé wọ́n sọ̀rọ̀ nípa wéré táwọn ẹ bá ti dé náà máa ń ṣe wéré yẹn òun náà bẹ̀rẹ̀ sí ní yìlù táwọn ẹ bá ti dé a máa jí wọn ní sáàdì kákàkiri yẹn làá náà ṣe nígbà tó ń sọ̀rọ̀ wéré mi lè sọ bọ́ nígbà tí mi máa gbọ́njú pé ọmọ kékeré fẹ́ dàgbà ó fẹ́ mọ ọ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ fújì mo mọ̀ ní ìdẹ̀mọ́ ẹnì kankan lẹ́yìn ẹni tó dá fújì sílẹ̀ jójú Barrister lọ raw fújì for real gbogbo nǹkan tí Saheed Òṣùpá sọ kò sí rọ́nù ẹ̀. ok Wàsíù Àyìndé ò kì í ṣànábì. ànábì náà níbì kan. èwo níbì kan. ànábì náà ni wọn ànábì náà làwọn náà ẹ wo oníyàtọ̀ sọ̀rọ̀ o. ok ọ̀rọ̀ yàtọ̀ sóní o tí èèyàn bá ń kọni ẹ mọ̀ pé ó ń kọni tí èèyàn bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ó ń sọ̀rọ̀ ṣé wàá rí nǹkan tó ṣe lágbolé fújì wà lẹ́tàlá ìbílà sí gbogbo ala ti ríra wa tán bá ti dé agbo tó bá rí ẹ wo lórí Barrister tá à ń sọ yìí náà rí àwọn kan tó yẹ pé tí n bá rí wọn báyìí ó jẹ́ pé ọmọ kékeré ó má jẹ́ ọmọ 10 years lọ tí bá ń gbọ́ èdè tó ń pè máa ń bẹ́rí fún wọn ni bó ṣe nǹkan ọmọdé jíde oko ló máa bá kùkùté máa wò pé àwọn yìí ó dẹ̀ good gan-an bá rí yìí o tó ń kọ yìí o bọ̀ tó kù sí ní báyìí. ẹ mọ̀ pé mo sọ nǹkan fún yín lórí program tàkọ́ṣe ẹ̀ mo ní ẹ wò èmi Sàlámì Ìdòwú onílé oríta ẹ bọ̀ra fáwọn táyé pọ́n yìí mi ọmọ méjì ní àkàndá lọ́mọ kò sí rivalry kankan lágbolé fújì kọ́ tiẹ̀ kí n kọ́ tèmi kí n kọ́ tèmi kó kọ́ tiẹ̀ ọ̀tọ̀ ṣá ló lóhùn agogo ọ̀tọ̀ ló lóhùn dùrù olóhùn gòjé ń kọ́ Ìdòwú Sàlámì akọrin ní àní bari mo bá lọ́jọ́kọjọ́ ẹni tí ó bá tó mi mo ní ṣètò alẹ́ fún níbi lóòrin àmọ́ tó bá jẹ́ ń bi ọjọ́ orí òótọ́ wọ́n jù wá lọ lọ́jọ́ orí àmọ́ ń bi káàkọrin a kì í ṣẹ́gbẹ́ wọn agbo kì í ṣẹ́gbẹ́ ọ̀dà o àfi tán bá wà bẹ̀bẹ̀ o ẹ̀bẹ̀ gbọ́ngàn náà bẹ̀ ni láwọn fi gbà fún wọn sẹ́. ajíwá Àyìndé wà sí i wà tó instrument kẹtọ lẹ̀ fún wa. competition nìyẹn o. ṣẹ́ni tó bá ti mọ̀ ó ní kan pelére jà ká ìjọ dúró báyìí. ẹjọ́ ta ló ní pati ṣe ẹjọ́
tẹ bá ti pàyèdè ẹjọ́ bá mi pè Ìdòwú Sàlámì kí wá wò ẹjọ́ tó bá ti jẹ́ ní event kan tẹ polú ayé K1 ẹjọ́ bá mi pè Ìdòwú Sàlámì ẹjẹ́ á fi wọ́n síbẹ̀ kán tó instrument kẹjọ kọrin. kóníkálukú kọ tiẹ̀ ṣẹ̀fí olórin ni ṣẹ̀fí àwọn tó bá kọrin wọn mọ́ra wọn èmi náà sì ànábì lèmi náà. kí ló dé tó Òṣùpá ò dárúkọ yín. kò lè dárúkọ mi. kí ló dé. torí pé kí ni ó mọ̀ mí nínú local kò mọ̀ mí international. ọ̀rọ̀ rí o. ó mọ̀ mí Òṣùpá mọ̀ mí nínú local. bọ̀ kò mọ̀ yín ní international. nígbà tó wá ń wòran mi ó rí i pé ń ṣe lòun wá ń wòran mi níbì kan ní Watchtower ńgbà kan ṣùgbọ́n pẹ̀lú gbogbo eré tá à ń sá yẹn náà àti ìdèbí tó yẹ ká dé àwọn kọjá lára wa kò lè mọ̀ mí Ọlọ́run ló ń fẹ́ dá hàn. mi n fi ṣe gbéraga wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo eléré tí wọ́n bá dárúkọ mi sí nọ́mbà 3 láti orí nọ́mbà 1 nọ́mbà 2 nọ́mbà 5 mọ̀ pé máa wà láàrin. ànábì lèmi náà but nǹkan wa kò ń jọ wá lójú wòlíì ò níyì nínú ìlú ẹ̀ ìta ni wọ́n ti máa ń ṣe láti rí i pé bí nǹkan yẹn bóyá wà ní tán yọkan máa yẹn sìn Ọlálọ́mí Èjìrẹ́ ní Radio Lagos so ó ní artist manager mi wọ́n ní ọ́fíìsì ní onípàm láti lọ sí Watchtower nínú Gateway complex yẹn èmi ni máa jí láti Maryland tí máa lọ gbá gbogbo lẹ́bẹ̀ yẹn so tí n bá ti gbá gbogbo lẹ́bẹ̀ yẹn Ọlálọ́mí Èjìrẹ́ máa kúrò lọ́dọ̀ mi inú ọ́fíìsì yẹn tí n bá gbá yẹn ló máa ti kọ gbogbo street gbogbo nǹkan tó fẹ́ lọ ṣe ní orí program you understand me Ifá Hallelujah ìyẹn gangan ni Saheed Òṣùpá focus but Ọlálọ́mí Èjìrẹ́ ó ṣáà ń ṣe kí bọ̀bọ̀ kí Saheed Òṣùpá ṣáà lè gba òun bí ọkàn mo wá sọ fún nọ́fíìsì mo ní ẹ̀gbọ́n mo ní eléré ló wà lẹ́gbẹ̀ẹ́ yín ní làjọ ń sùn làjọ ń jí tẹ́ ń fún mi lówó tí mo fi ń jẹun tí máa ṣí ọ́fíìsì yín tí máa gbálẹ̀ tí máa tún padà sí ilé mi lówùrọ̀ lálẹ́ tẹ́ bá ti dórí program ẹ̀yin máa dárúkọ ẹ̀mí kàn tí ẹ lè mọ̀ mi ẹ̀ ń sáré pẹ̀lú Saheed Òṣùpá Saheed Òṣùpá tó wẹ́ pé àlùbáríkà Ọlọ́run ti gbà fún Paso ìfọkànbalẹ̀ pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gígùn ni wọ́n dẹ̀ ń wá wọn dẹ̀ ní lọ sílẹ̀ lọ́jọ́ kankan títí kan ta wẹ́wẹ́ you understand me ẹ̀gbọ́n jẹ́ bá ti dórí program ẹ máa sọ orúkọ ẹ̀mí náà ẹ mọ nǹkan tó ṣe fún mi àjọ lọ sí play kan ní area CMS Saheed ló lọ play mbẹ̀ wọ́n máa fi mí sílẹ̀ sọ fún mi tó máa lọ sí MCN but nígbà tó bá máa débẹ̀ Ifá Hallelujah gangan lọ́lọ́run gbà fún pé kí ìràwọ̀ òun pẹ̀lú Saheed Òṣùpá ó jọ connect mọ́ ara wọn ẹ filẹ̀ Ọlọ́run ti gbà fún ọmọ yẹn nìyẹn èèyàn á lọ máa lọ́bì ẹ máa ṣe pé kẹ máa jẹ bọ̀bọ̀ yẹn lẹ́sẹ̀ ó wá kí gbogbo èèyàn bí Aláàjì Àgbà kú ẹbí ni pé ńgbà tó máa dórí program wọ́n ṣe ń kí gbogbo ẹ tó kíyàn fún pé Barrister kú yẹn kò dárúkọ mi ó ti dòkú ọ̀run sí ó ti fi kú yẹn ṣẹ̀gbọ́n mi kò dárúkọ mi ó wá dé mo ní ẹ̀gbọ́n mo ní ẹ lọ ṣe program èmi mo gbá ọ́fíìsì yìí nínú ọ́fíìsì ilẹ̀ ti kọ gbogbo nǹkan tẹ́ fẹ́ lọ lò ń bẹ̀ yẹn ẹ dẹ̀ dénú program ẹ mention orúkọ mi báyìí mi ni wá sí ibà yẹn mọ́ mo ní mi ni wá sínú ọ́fíìsì mọ́ ó ní ẹ má bínú àbúrò mi mo ní kí n má bínú ó wá fún mi lówó pé kí n fi wọ mọ́tò máa lọ sí Maryland mo lọ sí Maryland mo tún padà wá àti pé mo ti rí ní ìrí pé àṣà nǹkan ń wò mí ní gbogbo blue ATV ètí ń gbà pé ṣòbìdì kan Ọlálọ́mí ló máa ó yá ẹjọ́ máa kóra yín lọ ẹ máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ so Ifá Hallelujah ni Òṣùpá ló yàn láàyò èmi ó kàn mójú kúrò lára mi èmi tó yẹ kó promote ni ara nǹkan tá à ń sọ tá à ń bá lọ yìí náà nìyẹn alhamdulilayi. ok now Ìdòwú Sàlámì rèé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lẹ́yìn náà ṣì máa ní pẹ̀lú wọn but ìdí tí mo tún fi gbé wọn wá ni pé kẹ́ lè mọ̀ pé orin ṣì pọ̀ ńlẹ̀ iṣẹ́ wọn kan wà tí iléeṣẹ́ wo ló fẹ́ gbéṣẹ́ yẹn jáde náà. Babalájé music àwọn ni wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn but wọ́n sọ fún mi pé àwọn fẹ́ jẹ ọba Ìbàdàn that was then àwọn náà pé Démọ́lá Adélakùn fún mi Megastar àwọn náà pé Mr. Megastar fún mi tájọ ṣe rìhásà táṣe gbogbo ẹ̀ but Alhaji Ambali tó jẹ́ àbúrò bàbá gangan wọ́n sọ fún mi pé àwọn bàbá fẹ́ jọba Ìbàdàn mo dà bẹ̀rẹ̀ sí ní wá wọn Ọlọ́run jẹ́ kí n rí wọn àṣẹ létà ń ṣe bàbá dẹ̀ sọ fún mi pé àwọn ti jọba Ìbàdàn tí wàá jọba Ìbàdàn kí ni máa ń ṣe sí kíní kan nígbà pàápàá wọ́n tún gbé iṣẹ́ kan fún lára àwọn kọ́sítọ́mà àwọn pé àwọn máa ń fún àwọn tó bá wá láti Kútọ́nù bẹ́ẹ̀ wọ́n máa ń fún wọn ní artist tó máa lọ ṣeré fún wọn ní Kútọ́nù gẹ́gẹ́ bí promoter táwọn ti gbé Wasiu Ayinde lọ àwọn ti gbé gbogbo wọn àpèkémi náà lọ
èmi kọ́ mi mọ̀ ń pa àwọn ní tàwọn ìtọ̀hún yẹn pé o gẹ́bí pé ṣáà ń wọ́n náà àti bá jáde ṣá ìgbà tí wọ́n á débẹ̀ wọ́n tọ̀ yẹn fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n náà ṣe bá mi sọ̀rọ̀ nìyẹn wọ́n láti ṣáàjì wọn lórí tí máa gbà pé wọ́n fún mi ní 500,000 àṣé 500 ìyà bá mi fẹ́ lọ jẹ ẹ tó wá bá mi sọ̀rọ̀ ó ní kí n má mú ó ní kí n má wà ó ní gẹ́gẹ́ bíi pé ó nọ́mà pé artist táwọn fẹ́ promote báwọn tí ìfẹ́ kan rí ojú mi níta pé manager mi kì í rán wa ok bàbá ní kí n pẹ̀lú manager mi kàlọ́ agbé receipt sọ́wọ́ wọ́n máa sọ 500,000 yẹn bẹ̀yẹn agbé receipt sọ́wọ́ nígbà tí mi wá dé sẹ́mi ó kàn sọ pé òun bọ̀ ó kàn ní kí manager mi kó lọ fèsì ẹ̀ mo wà ní ilé manager mi ṣe lọ ẹ bí pé ọlọ́run ló bá mi ṣọ́ ẹni yẹn sìn ó ti kú sí kọ́ ọlọ́run bá mi fi oríjì manager mi yẹn ọlọ́run ló bá mi ṣọ́ ọmọ yẹn lọ wọ́n gba fóònù ẹ̀ wọ́n gba gbogbo aago ẹ̀ wọ́n gba gbogbo nǹkan tó mú lọ àti receipt mi gan wọ́n gbà. ìyẹn ní báwọn 419 ni. 419 ni wọ́n. ibẹ̀ yẹn tí bá ní kí n sọ tó bá ní ká sọ sí bí gbogbo nǹkan ṣe ń lọ yìí máa sọ pé àwọn bàbá ló set mi àbúrò wọn Alhaji Ambali bàbá òde ń wá sọ́fíìsì mọ́ Olúbàdàn jẹta ń wá sọ́fíìsì mọ́. ká sọ bá Alhaji Ambali ẹ̀ ń rò pé àwọn ló set yín. ẹ mọ̀ bí ìrìn àjò yẹn ṣe lọ mo wá pè wọ́n mo ní Alhaji bàbá máníjà mi ti wọlé lọ sínú Benin ń sìn yìí ẹ̀yin lẹ́ni ká wá sí ibà àárí mi rí máníjà mi mọ̀ báwo ni ìwé ṣe bàbá ní kí n ní sùúrù pé wọ́n á rí wọn wá rí wọn lọ́lọ́run dẹ̀ máa kẹ́mi ṣá ọlọ́run ti ọmọ ẹ lẹ́yìn ó tún padà sí ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti dé sẹ́mẹ̀ bá máa wọ Benin ó ti di bọ́dà nìyẹn ó dẹ̀ wọ Benin ọlọ́run ṣáàṣọ padà sí sẹ́mẹ̀ nítorí bọ̀bọ̀ yẹn láti aago 3 ọ̀sán aago 10 alẹ́ ni mo rí tí mo pé bàbá ní òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o nothing conform kò sí nǹkan tó ń ṣe fún mi. ẹ wo ìyẹn máa jẹ́kọ̀ọ́ fún ẹ̀yin èèyàn tí ẹ máa ń wò wá náà ẹ jọ tí n bá ń ṣètò yìí náà ẹnìkan máa ń pa àwọn èèyàn láti Kòtónú ó máa ní òun fẹ́ fún wọn mọ́tò lára ẹ̀ nìyẹn. wọ́n ti pè mí o ẹni tẹ́ ń sọ ó lóun Alhaji Moruf. ó lè ní o gbogbo wọn tí n bá ṣe program fún ló máa pè á send pictures wọn àwa ní kò lọ á ní kẹ lọ wo mọ́tò á ní kẹ shoes àwa ní kẹ wá 50,000 ẹ jọ ẹ bá ń sọ fáwọn èèyàn Katsina tí kọ́ mi mọ́ ń pa ẹ̀. lórí ọ̀rọ̀ rẹ́kọ̀dì ẹ̀ báyìí kí lè fẹ́ ṣe lórí ẹ̀ báyìí. náà mo wá lọ sí Fanka Hallelujah mo ní gbogbo tí n bá ti gbé nígbà tí àwọn bàbá yẹn ti kú ṣá ibi fúnra mo ṣe ọ́díò fúnra mo ta d'Abuja mo ta dé ibi àgọ̀ngọ̀ fúnra mi mo pin káàkiri. kí lẹ pé title ẹ. Freedom. so mo láti ṣe àwọn man of Ogun State ní Ṣàgámù Rẹ́mọ Abíọ́lá wọ́n wò sí mi mo gbọ́n jẹ mo ṣe gbẹ àtúnṣe rálì lórí gbogbo kíni ẹ̀ pé kíkíni ẹ̀ ṣáà lè jáde jẹ́ mo kí ẹ bá ṣe ọ́díò tó bá ti ṣe fídíò sí wọn ní gbọ́ ẹ wọ́n á pín kíní ẹ̀ dí Àbújá mo pín dé Kogi State gangan bàtí wọ́n á ya fídíò ẹ̀ wọ́n á pè kó sí nǹkan kí wàhálà mi má bàa pọ̀ jù ǹjẹ́ kẹ́ni tó mọ̀nà kó tà lẹ́kọ̀ọ́ tí mo sọ fún yín mo gbé master mo gbé dọ́dọ̀ Sarulaj Saruni ẹ̀rọ ọwa gẹ́gẹ́ bí pẹ́ẹ́n tó ti mọ̀ tádìjọ́ mọ́ra láti kékeré ó ní bàbá ó lóun lè parọ́ fún yín ó ní ẹ ti gbé àlè ẹ ti gbé embargo sórí ní pé kò sí ẹni mákẹ́tà kankan tó lè gbà lọ́wọ́ yín mo ní kí ló dé Babalájé kọ́ mi ò sáìnì fún wọn mo ṣe nǹkan yìí fúnra mi pé nǹkan lọ́wọ́ Alhaji Ambali lónìí kí n lo lébẹ̀ làwọn àmọ́ bá mi ta oníṣẹ́ rí lébẹ̀ tẹ́ ti gbé sí yẹn pé kò sí mákẹ́tì kankan mákẹ́tà à ń ṣe náà ń sá. kẹ́yìn ti fi lébẹ̀ sí ni. Babalájé rẹ kò sí tó wà lórí ẹ̀. ẹ ní bàbá ṣe ẹ̀yin náà èmi ń jẹ́ Katsina àti Sugar Production ẹ wá fẹ́ gbé Babalájé wá fún mi báwo mo fẹ́ ti. bọ́rọ̀ yẹn ṣe lọ nìyẹn torí nígbà tó sú mi tí mo dẹ̀ pé bàbá ti lọ jọba àwọn bàbá ti lọ jọba àwọn tí ẹ̀dẹ̀ ta sí mọ́. ọwọ́ ta ni master wà. master wà lọ́wọ́ ọmọ Babalájé báyìí. ọmọ Babalájé. ṣé wọn dẹ̀ gbé rẹ́kọ̀dì jáde mọ́. mo ti nǹkan tán ní àwọn needs mo fún wọn wọn wá sọ fún mi pé ó dà pé nígbà tẹ́mi fún yẹn ní owó yẹn kò tètè lówó yẹn síbi tó fẹ́ ṣe nǹkan yẹn sí. kan tún gbó lọ yín. mo nǹkan tó yẹ kó ṣe fúnra mi bọ̀dé mi fẹ́ sọ pé ó má dàbí pé mo mọ̀nà jù mo fẹ́ máa ju ọ̀nà fáwọn èlò ní kíní kankan ó ní oye báyìí bóyá mo fún lóye tó ju ẹ̀gbọ́n tí ń sìn kò gbówó nǹkan yẹn lọ síbi tó yẹ kó gbé lọ so nígbà tó dẹ̀ máa ní kó òun ṣe action lórí ẹ̀ nǹkan tí wọ́n ju bẹ́ẹ̀ lọ ń sìn owó yẹn ń sìn ó tún láti increase bẹ́ẹ̀ lọ ó increase. kí wá ní way out lórí rẹ́kọ̀dì báyìí. rẹ́kọ̀dì yẹn wà lọ́wọ́ ẹ̀ bọ̀ tó sọ fún mi pé December yìí nǹkan pé òun máa try bóun ṣe máa release nǹkan yẹn. Okay now booking táwọn èèyàn bá fẹ́ booking báyìí báyìí lè fẹ́ ṣe tó rọ́pọ̀ lówó wá yín sìn tán okay Ìdòwú Sàlámì yẹn ẹjẹ́ àti ẹ̀pẹ̀ wọn kán wá ṣeré nọ́mbà ọlọ́run lè pè é sí. 080-340-11054. lẹ́ẹ̀kan sí. 080-340-11054. nínú agboolé fújì náà sà Valentine àbúrò Òbésèré ṣe gbọ́ nǹkan tí yẹn náà tún ṣe. inú ń bí mi Valentine inú ń bí mi
nítorí apọ́lọ́jì èyí tó ń sọ fún Táyé Currency kú bá sì mi àpèsíyàn là wípé kó lọ ṣe apọ́lọ́jì nítorí kíni o Valentine. That is why èmi náà Valentine mo wá ń demand apology. I'm demanding apology lọ́wọ́ Júdásì ooo lọ́wọ́ Júdásì Pàṣọ. Ó jẹ́ ẹ̀gbọ́n mi ní apology. nǹkan tí everybody ṣe sẹ́ẹ̀ because ọlọ́run ti ṣe àmì sí ọ̀rọ̀ wọn pé nǹkan tó ń ṣe yẹn irú mi ń sin ó yẹ kí n máa ṣe mí lè ṣe torí mò ń wá ọ̀nà àbáyọ ni ẹni tẹ́rù ò bá tí mò ń gérégé kò tún di ẹrù burúkú mọ́ orí ara ẹ̀ kò sí nǹkan tí aláàjì wa Àyìndé wà sí pé wà wọ́n ṣe kan fún mi o ọtí kan yẹ kan ṣe tán kàn ṣe fún mi tó dùn mí mo tún wà rò pé wọ́n ṣe nǹkan kan fún mi ṣé làwọn ṣe ń bá ń gbà tá aláàjì kú tẹ́ bá rí pàrọ̀ ṣe ń bà yẹn Òbésèré sọ̀rọ̀ sí wọn nígbà tó yá Saheed Òṣùpá náà bẹ̀rẹ̀ tiẹ̀ ó sọ̀rọ̀ bọ̀ kó tó táìmù yẹn èmi lọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ mi ò láǹfààní àti sọ̀rọ̀. Òbésèré tó sọ̀rọ̀ mi ò ní àǹfààní. kí Saheed Òṣùpá tó mi sọ̀rọ̀ ò ní àǹfààní. ẹ̀yin dẹ̀ ló yẹ kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀. mi ò lè sọ̀rọ̀ wọ́n bá pè mí gan pé kí n sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ kankan máa wò ó tèmi ni torí kì í ṣe nítorí èní torí ọ̀la ni Aláàjì àgbà ló sọ pé ìwọ ọ̀rẹ́ mi máa ń gbọ́ ẹjọ́ làkọ́kà tó lè jà tó bá ti rẹ́gbìn o kò fara mọ́ kí wọ́n má sọ ẹ̀ lẹ́nu bí tèwe tàgbà bá ń jà kó jàre bí tèwe tàgbà bá ń jà kó jàre ìyẹn ló jẹun tó gbà yìí lójú mi o òye o ọlọ́gbọ́n ló lè mọ̀ olóye ló lè màdìtú o ọlọ́gbọ́n ló lè yè kò yè yáwọn òmùgọ̀ èèyàn yọ ẹ̀yìn Aláàjì kan jáde nínú ṣẹ́mbà program tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ peter dẹ̀ jókòó sí yẹn kẹrẹ kó ń tà lọ́yìn ìbàlámù ṣékélé àmọ́lé Àyìnlá ṣẹ́gẹ́mà Àyìnlá gbogbo àṣà jókòó síbì kan bí K1 ṣe jáde wọ́n yẹ jáde láti inú ṣẹ́mbà báyìí wọ́n sọ pé àwọn onífújì wo ló wà ń bí báyìí bálájì ṣe sọ̀rọ̀ yẹn àwọn onífújì lájọ wà ń bẹ̀ especially kó ta ìyẹn ti ń gbé fẹ́mi pé Ìdòwú Òdìdé ẹ̀gbọ́n ẹ̀ ti ń pè ẹ́ bàbá Ìjẹ̀bú wọ́n ti bẹ̀ sí ní fi mí ṣe ẹ̀yẹ́ bẹ̀ mo ní ẹ ṣáà jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gan mi so bẹ́ẹ̀ mi ṣe ń lọ nìyẹn mi ṣe ń bọ̀ lefty Fatayi wá sọ fún mi pé àwọn onífújì wà níbà Ìdòwú Sàlámì ló ń bọ̀ yìí Bálájì Wàsíù Àyìndé máa dá wọn ní ṣé ètò ń bọ̀ yìí àwọn ọmọ eléyìí ló lórin wọn ní ṣé ètò ń bọ̀ yìí wọn láwọn ọmọ ló lórin. ta ló sọ bẹ́ẹ̀. K1 the ultimate wọ́n yìí sọ̀rọ̀ yẹn ṣẹ̀dá àwọn tẹ̀mí dìde lọ́dọ̀ wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi mí ṣe ẹ̀yẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn èmi náà wọ́n rò pé ṣé kí n padà ni nígbà tó ti láwọn ọmọ mi ló lórin bọ́ níbo ìbọn irọ́ Aláàjì sọ pé bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ìyẹn lójú ohun tó dá o kì í ṣẹni tó bí ẹnìkan ló yẹ ká tẹrí bá fún tó wá wù àmọ́ tán kọ́ mo tún wá dọ́dọ̀ wọn mo tún dọ̀bálẹ̀ wọ́n ní pẹ̀lẹ́ o báwo ni wọ́n ní pẹ̀lẹ́ o wọ́n lè ṣe kú ṣe pẹ̀lẹ́ nǹkan wò wọ́n báyìí nǹkan dẹ̀ kúrò lẹ́dùn wọn ni n bá padà wọ́n ti dì ọ̀dọ̀ àwọn tí mo ti dìde ẹni wọ́n ti bẹ̀rẹ̀ ẹni táwọn inú ṣe ń bàbá yìí Òbésèré ó bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ni pé Aláàjì ẹ̀ wò ń sìn ọ́ ilé ayé la rí Aláàjì ló ti kú yìí o Aláàjì mọ̀ pé òun lè kú báyìí wọ́n ṣàbẹ̀ sí sọ gbọ́rọ̀ kí yẹn sọ̀rọ̀ tọ̀ Saheed Òṣùpá náà dìde ó sọ̀rọ̀ ó ṣe gbogbo ẹ̀ ikọ̀ yẹn gbé mi ní pé kí n sọ̀rọ̀ àwọn tí tèmi náà spirit tèmi wọ́n sọ pé má sọ nǹkan kan kí ló fẹ́ sọ ó máa tọ́jọ́ ń bára wọn sọ ẹ̀ wọ́n ti ń fò lókè international àjọ ni wọ́n owó jọ ń gbin lára wọn ni tí yóò mọ bí tó ń lọ wọn náà ọmọ ẹ lólórí níṣẹ́ ní kó lọ tẹpá mọ́ṣẹ́ tó máa fi mọ̀ ẹ́ mo kà síbi inú tẹ́lẹ̀ ọ̀tún máa gbé sá pé wẹ́ wọ́n ní kí lọ tẹpá mọ́ṣẹ́ mi ni. bọ̀tí ìbéèrè kan nìyí o ṣé Wàsíù mọ̀ yín gẹ́gẹ́ bí olórin. àwọn mọ̀ mi pa wọ́n mọ̀ mi gidigidi Aláàjì Wàsíù Àyìndé bọ́n mọ̀ mi àwọn èèyàn tó mọ̀ mi ṣe náà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àǹdí wọn báyìí àwọn náà mọ̀ mi wọ́n mọ̀ mi lólórin kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ẹ̀bùn tí Ọlọ́run fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. orin wà ńlẹ̀ gan Ìdòwú Sàlámì. Barrister náà ni. ẹ tún wo ni Barrister kan tó bọ́rọ̀ yẹn mu. orin o orin o orin o orin orin Ìdòwú Àyìndé ọmọ Sàlámì mi bari mo bá mi Adétóyìn mi ká mi Sàlámì Ìdòwú kò má ṣe bí ìfadà ẹ̀ lọ́jọ́kọjọ́ mo sọ nínú rẹ́kọ́dù mi mo sọ pé pẹ́pẹ́yẹ tó sọ pé òun fẹ́ wẹ̀ lókun mo dúró mo wò ṣe wọ́n òpìpì adìẹ tó sọ pé òun fẹ́ fò dọ́rùn mo dúró mo wò ṣe wọ́n
adìyẹ ò lè fò adìyẹ ṣe bẹ́ẹ̀ ó kú erin ń fọn kìnìún bú ramúramù nínú igbó erin dẹ̀ ti gòkè àlọ́ kó tó fọn àtùpà máa ikú ó kàṣà máa dúró máa kọgbà orin káwọn elédè tó lọ sùn mo sọ pé orin òkèrè làgbólé wá rí tẹ bá fẹ́ gbálẹ̀ ṣọ̀kẹ́ ká lọ ní fújì ṣe ń bà kẹlọ ọgbọ́n. Ìdòwú adé ọmọ sálámì mi ọmọdé yìí mi ká o ọ̀rọ̀ gbóni jìgìjìgì yín nínú à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́ o ìjà lára ọkọ bọ̀rọ̀bọ̀rọ̀ ọmọ àṣẹ ni lóde ò tó ti lé o ẹ̀yìnkùlé lọ táwa inú ilé la ṣe ní ń gbé ọmọ ọ̀tá lùlù bàjẹ́ ọlọ́run ọba òdìjẹ ọdún tó bá lọ́dún bàbá wọn ni ó máa jó lọ ni ó yá ná bíbẹ́ ni ó ìrókò bá gbà bọ̀dé bíbẹ́ ni lóde bíbẹ́ ni lóde ìsẹ̀yìn yá máa lọ 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 ìbágbé yìí ò wọ̀ o ìbágbé yìí ò wọ̀ máa lọ síbòmí ibi wọ́n ń fẹ́ mi fẹ́ bùkátà mi. ìgbàgbé ẹ̀yìn àti Wàsíù wọ̀ nìyẹn. alágídí méjì ò lè gbébì kan. òkè ẹ̀yìn lágídí. Ìdòwú ni mí ń bá gidi sùn ń bá gidi jí ni. èṣù lẹ́yìn ìbejì. ìta ọlá lẹ́yìn ìbejì èṣù lẹ́yìn ìbejì ìta ni mò ń sùn. tẹ́ bá wo gbogbo súrà mi ìta ni bí mi déta mi ò lè jẹun. bò ẹ́ handsome gan-an. iṣẹ́ Ọlọ́run ni. ẹrù igan pọ̀. ẹ̀bùn Ọlọ́run ni. ẹ wo ohun tí bàbá jù sọ́wọ́. Kásínátì ṣúgà ẹ̀gbọ́n ṣúgà lọ́mọ kó máa lọ bẹ́ẹ̀ lọ́jọ́kọjọ́ àdùntọ́ Ọlọ́run fi sọ̀rọ̀ gbogbo wa kò ní kúrò ní ibẹ̀. kí n ti ẹ̀rẹ́yàn mẹ́rin tó lè bá mi gbé play ọdún fún wọn kẹ́ tí ẹ̀já fìlì wọn. kí n ti ẹ̀rẹ́yàn mẹ́rin tó máa ní òkè November ò tí ì parí cars máa bá wọn gẹ̀ẹ́tì iṣẹ́ ńlá méjì kó tún di December kí n tún rí káti ẹ̀ fi yẹn já ojú ẹ̀. mo ṣètò fún bàbá Mọ̀jídì Àjàní ẹnìkan wo mo ti gbé bàbá yẹn wá sórí stage ọ̀pọ̀ tí ń rí wọn ti ń pè wọ́n ẹ bá mi pè Ìdòwú Sàlámì náà ẹ bá mi fún wọn níṣẹ́ wọn á jáde àbí báwo. torí mi ò lọ́nà méjì tójú sáorin ẹ ṣá máa pè mí lóde sì máa náwó àlòkò àolódò orin níṣẹ́ wa ẹ ṣá máa pè wá lóde ká sì máa náwó. ó dẹ̀ lè jẹ́ kó ń fi birthday shout out bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tó bá send ẹ̀ sí wọ́n máa ṣe fún ẹ máa send ẹ̀ wọ́n máa lọ studio iṣẹ́ pọ̀ ńlẹ̀ gan. bẹ́ẹ̀ náà bá tún fẹ́ wá gbé wọn jáde pé fẹ́ tì wọ́n síta Ọlọ́run á gbẹ̀yìn náà síta. wọ́n sọ pé ẹ pè mí b'Amẹ́ríkà bílù London bàtíyá èèyàn pè mí máa yá ń dá yín lóhùn Canada Europe máa sáré kíákíá máa yá ń dá yín lóhùn ẹ sáré gbá mi láago kájọ máa rí ìlú ọba ẹ tẹ̀ mí láago kájọ máa rí ìlú amẹ́ ẹ tẹ̀ mí láago kájọ máa rí ìlú amẹ́. tẹlifóònù nọ́mbà tán lè pè yín sí. 080-340-11054. lẹ́ẹ̀kan sí. 080-340-11054. ẹ fìgbéra káàdì ẹ. Mesikamayeke yìí anebira mesikamayeke yìí o mekamerilu London mekamarilu Amẹ́ríkà anebira ó mórí yìí mesikamape òkàrẹ́ yìí anebira mesikamape òkàrẹ́ yìí mesikamape òkàrẹ́ yìí kàrẹ́ yìí mesikamape òkàrẹ́ yìí mesikamape òkàrẹ́ yìí alihamdulilayi mesikamape òkàrẹ́ yìí anebira mesikamape. kí ni ìtumọ̀ mesikamape ìgbéra pààyàn. pé Ọlọ́run mo ṣàfẹ́ kí n máa fi gbéra kọrin kí n fi máa kọrin kí n fi máa kọrin. mesikamape ìgbéra kọrin. kọ́ sórí pé kí ni jẹ́rí mo sọ fún yín mo ní wọn bí mi sí gbéra o bọ̀dù bàbá mi fi máa ń bá mi sọ̀rọ̀ ó fi máa ń bọ́ mi bí àmì ṣe jẹ́ ọmọ ìlú yìí tó jẹ́ ọmọ Ṣàgámù ṣe ni bàbá mi máa fi ẹran ni bàbá mi ta bàbá mi máa fi gbéra kọ mi. Ìdòwú Àǹdé Ìdòwú ti dé Ìdòwú ti dé Ìdòwú Àǹdé mi Sàlámì akọrin ni mo sọ pé bámọ tí àwí ìbàdé ṣó ti lọ náà ni bẹ́ẹ̀ ni tí àwí ìbà yọ gbogbo kálukú wọn ń fara ṣoko ìran alápàtà kan ò jẹ́ pàágùndẹ àgbèrè àgbèjù adìyẹ ọ̀tá ò ní yín mọ́ oníyín mọ́ ìlàrí ò fàbò sí Ọlọ́run ọba ò fẹ́ tàn jẹ́ ẹ̀gbọ́n kẹ́yẹ gbọ̀dún gbòòsì o gàlàlàlà ò fẹ́ gàlàlàlà ò fẹ́ ẹ ti rí gàlàlà ní ìfẹ́ o gàlàlà ní ìfẹ́ Ìdòwú Sàlámì Babátúndé múnítẹ̀ríba púpọ̀ o fọmọdé pẹ̀lú àgbà tí n bá rí wọn má dọ̀bálẹ̀ o ẹ jọ̀ọ́ torí pé mò ń bẹ lọ́wọ́ ọba ẹ yé jẹ́jú mi ò wá ẹni tó Ọlọ́run bá gbà fún tí n bá ti rí wọn ń fọ́ láwọn tọrọ ni
nítorí ọlọ́run wá wọlá lágbájá kó dá mi náà lóhùn mi ò ní kún sínú fónífùyí kankan bó ṣe máa dá fún mi lèmi ń bá ká o mi ò ráyè rakatí àlàyé mi. ẹ ṣé gan Ìdòwú Sàlámì. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.